tàbí gbogbo nǹkan ní wọn nílùú èbó, gbogbo owó Nàìjíríà tán fi ra lé sílùú èbó. Ẹ worú ilé Dino Melaye, London ni o, Amẹ́ríkà ni o, Wike, gbogbo wọn pátá. Ilé Babangida ń bẹ́ẹ̀ Abdulsalam ní Malaysia. Wo tó náà lọ gbé kalẹ̀ pẹ̀lú owó Nàìjíríà ni. Èmi ò wá mọ̀rọ̀ tẹ̀ wọ́n ń pa ní ìsìn pé Donald Trump fẹ́ wá kéko, epo ló fẹ́ wá, China lórí, ìgbà wo èrò kan di irọ́ ni. Kí China náà kó gbẹ́nu rẹ̀ sọ́hùn. Ẹ dákun, èmi ò mọ̀ tí àwa ọmọ Nàìjíríà tá a ṣì Donald Trump gbọ́. Ó ti hàn gédégbé. Kíjọba wa náà kan jọ dúró kan sọ̀rọ̀ pé tẹ́rọ́rìsì ló fẹ́ fight, kì í ṣe pé ló fẹ́ jókòó síbẹ̀ o. Yes. Kan jọ sọ bẹ́ẹ̀. Àwọn Kìrìsìtẹ́nì ń fẹnu gbara wọn lẹ́nu. Àgbà ipò sọ pé lórí àwọn Kìrìsìtẹ́nì. Àwọn Kìrìsìtẹ́nì náà sunkún lọ́ba náà. Kàkà tí Mùsùlùmí ó bá sunkún lọ́ba, ó ní kèfèrí ni wọ́n. Ó ní wọ́n sọ pé ńgbà náà Amẹ́ríkà fẹ́ wá jẹ nǹkan kan ni. Àní ká kọ́kọ́ gbé gbogbo àwọn sálàfí yẹn náà. Donald Trump sì mọ tí ó ṣe. Àwọn náà ń bẹ̀rù. Súfì ò bẹ̀rù, Tìjàní ò bẹ̀rù. Iran kò yé wọn ní làwọn náà fi ń ṣe demonstration. Torá wọn náà díẹ̀ wà lọ́wọ́ tiwọn náà. Èmi sì mọ̀ pé tí Iran, torí ọ̀tẹ̀ tó wà láàrin òun àti Amẹ́ríkà ni lórí Gaza. Iran fi ń bá Amẹ́ríkà jà. Àwọn Shia fi ń bá Amẹ́ríkà jà. Gbogbo ibi tí Shia bá sì wà ní ó bá Amẹ́ríkà fa wàhálà. Ntó bá wù wọ́n lè ṣe. Torá wọn náà gbìjà Mùsùlùmí. Àwọn Shia náà gbìjà Mùsùlùmí ń gbà wọ́n ń pa Mùsùlùmí ní Palestine. Ṣé Saudi dìde? Abẹ́rẹ́ ṣé Saudi dìde? Ṣé bí Iran ló dìde? Ṣé bí Sàlàfíà ní Saudi? Ṣé bí àwọn alákatakítí ní Saudi? Ṣé wọ́n dìde wọ́n gbìjà Palestine ni? Iran ló gbìjà Palestine. Ṣé lérò pé Donald Trump kú rí ni fún nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni? Ipe yes, wọ́n gbìjà ọmọ ìyá wọn. Kódà níbi tí politics wà, ojú tí Amẹ́ríkà ẹ gbàgbé pé owó ti ń rí. Amẹ́ríkà wà Nàìjíríà táwọn náà ń ṣiṣẹ́. German náà wà Nàìjíríà tán ń ṣiṣẹ́. India ó wà Nàìjíríà tán ń ṣiṣẹ́. Tán bá fẹ́ jíjà òwò ọ̀nà ọ̀tọ̀ nìyẹn. Ṣé fẹ́ sọ fún wa pé Nàìjíríà wọ́n fi wá dógò owó ni náà? Owó tán gbà ọwọ́ ta ló wọ̀? Ṣódọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pa àwọn ẹni wọ́n ń sá kojokojo, ẹ̀yin náà ti rí wọn, kò dìgbà tá a bá fẹnu sọ. Àwọn ẹni rí jẹ nínú ìbàjẹ́ yẹn ni wọ́n ń sá kiri náà. Tó bá jẹ́ pé ọ̀nà tí Kìrìsìtẹ́nì rìn yìí ńlọ́lọ́ fi máa kó gbogbo mẹ̀kúnnù yọ lọ́wọ́ àwọn báńdíìtì àti Boko Haram, torí wọ́n tún kírètì omi election ló ń bọ̀ yìí. Àti lórí sit at home. Ṣé lérò pé sit at home tí wọ́n ń gbé fúláàgì Amẹ́ríkà kiri yẹn inú wọn dùn ni? Irọ́. Wọ́n kàn ṣe bí ìgbà tá a bá ní àwọn náà wọ́n ń fi àwọn nọ́ọ̀tì ṣe yẹ̀yẹ́ ni náà. Wọ́n mọ̀ pé bọ́rọ̀ ìbádẹ́lẹ̀ yóò kan àwọn. Gbogbo àwọn ẹni tán wà nínú fọ́rẹ́sì àwọn Biafra yẹn wọ́n máa clear rẹ̀. Tí Nàìjíríà ò bá sanwó iṣẹ́ fún wọn, owó tó yẹ kó kàn wá tí wọn ò bá fún wọn, kán wá tán níwà. Tàbí gbogbo nǹkan ní wọn nílùú èbó, gbogbo owó Nàìjíríà tán fi ra lé sílùú èbó. Ẹ worú ilé Dino Melaye.
Melaye London ni o America ni o Wike gbogbo wọn pátá ilé Babangida mbembe Abdulsalam ní Malaysia wo tó náà lọ gbé kalẹ̀ pẹ̀lú owó Nàìjíríà ni bàbá Danjuma bá wa ṣọ̀nà bá America ó ṣe wọlé bá wa ṣọ̀nà bá America ó ṣe wọlé tí mẹ̀kúnnù ó fi nísinmi àwọn tán gẹ́rí gọ́rùn tán bá fojú rí tán bá fojú wọn rí rí páwọn náà sinmi ṣe lè má sọ pé nǹkan oúnjẹ rẹ̀ nǹkan ìlú ló fẹ́ wá nǹkan ẹjí ó wà ṣé kò sí ní Nàìjíríà tẹ́lẹ̀ yìí ṣé bí democracy wọn náà la wà lọ́wọ́ ọwọ́ wọn náà la ṣì wà àbí rọ́wọ́ lẹ́ ń pa gbogbo owó táwọn òṣèlú kó lọ sílùú èbó sọ fún Donald Trump fi dí gbogbo sponsor tó bá gbé wá sí Nàìjíríà lọ bá wọn Boko Haram àti bandits fi gbogbo dúkìá yẹ di àwa àjọ níní àwọn ọmọ wa ò ríṣẹ́ ṣe náà kódà kó jẹ́ bàbá mi ló bá wà ní òṣèlú tó bá ní nǹkan ribiribi báyẹn nílùú èbó tí mẹ̀kúnnù ìlú rẹ̀ ń bá ṣe kinní kan síìsì ẹ̀ àwa tá a wà lú èbó àárọ̀ náà wálé à ń tún bẹ̀rù kí ló dé tí bandits bá lé wọn bọ̀ ilé ẹni bá ṣílẹ̀kùn lẹ́ẹ̀lẹ́ náà máa wọ̀ wọ́n tún kó wa papọ̀ wọ́n tún gbowó lọ́wọ́ wa àwọn bandits fẹnu sọ báyìí wípé àwọn èèyàn wa àwọn ìjọba wa náà wá wọ́n sì rí àwọn ìgbà táwọn nídìí wọn ò ṣe tàwọn fídíò wà nílẹ̀ máa jẹ́ ó papọ̀ mọ́ yìí tó wà nílẹ̀ yìí èmi ò wá mọ rọ́tẹ̀ wọn ń pa ní ìsìn pé Donald Trump fẹ́ wá kéko epo ló fẹ́ wá China lórí ìgbà wo èrò kan di irọ́ ni kí China náà kó gbẹ́nu rẹ̀ sọ́hùn sáwọn náà mọ ṣiṣẹ́ ẹ̀ka lábẹ́lẹ̀ ni abẹ́rẹ́ ó lọ́nà tí China náà ń gbà bá wa ṣìkà náà táwọn bandits bá fẹ́ kó China báyìí àwọn ọmọ wa tí ń bá wọn ṣiṣẹ́ ni wọ́n máa dà sí wọn lọ́wọ́ náà wọ́n á ní kán máa pẹ́ bí wọn kówó fún wọn wọ́n fún wọn chance yẹn náà àìmọye èèyàn náà ti kó lọ́nà Sokoto yẹn tí China bá lọ ṣiṣẹ́ wọ́n wá kó ọmọ wọn wá láti China kó wá máa bá wọn ṣiṣẹ́ pé tó èrò tó ti dínkù o wọ́n ti wá lé àwọn o so àwọn ọmọ wọn ni wọ́n wá tún pè wá láti China àti wà lọ́wọ́ wọn tó ráwà tá a nílùú gan ò gbádùn ìlú àgbádùn ìlú ẹ̀sìn mi rọ́ ní pípa ẹ̀yìn olè ẹ jẹ́ kí kinní yìí ó yíká ẹ jẹ́ kí Donald Trump ó wọlé Donald Trump come enter Nigeria sign say you want to fight for terrorists ẹni bá wọlé sórí kó tó wá lọ bá wọn yẹn gbé Gumi kó wá tún wá pé Mufti Ìwó kó wá tún lọ sí Ìlọrin kó lọ mú àwọn tìlọrin àwọn Jamali Suna lọrin kó mú àbúrò yìí mọ́ nìbàdàn lábẹ́kúta kó mú lẹ́gbàá kí lẹ̀ ń sọ yìí Dr. Sarafudini Donald Trump bá wa gbé èyí tó wà ń Sakina tí ń sọ̀sọ́kúsọ ẹgbẹ́ wọ́n ń fẹnu terrorize wa nílẹ̀ Yorùbá náà kí ló dé ńgbà tẹ́yìn ní àwọn kìrìsìtẹ́nì mẹ́jọ mùsùlùmí lọ sí Amẹ́ríkà ṣé bí ọba àwo mẹ́jọ olóòṣà lọ sí Saudi ṣé bọ́ba àwo mú ẹjọ́ olóòṣà lọ sí Saudi ṣé ẹ kúrí ni àbí báwo èmi ò lè ti torí pé ọba àwo jẹ́ mùsùlùmí tó ṣe dà àwọn náà pilẹ̀ ṣẹ́rẹ́ ìtukùtù tó ń tu lẹ́nu ibo nìrẹ́pọ̀ ti lè wáyé ibo nìrẹ́pọ̀ ti lè wáyé ọba tó bá lọ́wọ́ sínú báńdíìtì tó lọ́wọ́ sínú Boko Haram tó lọ́wọ́ sínú pé lọ pa wọ́n ẹ gbé ọba yẹn
gbogbo ẹnu ni mo fi sọ ẹ wá gbé mi nílùú Germany mo wà ń bí ẹ wò èèyàn mímọ̀ ni mí kò sílùú tẹ́ ẹ wọ̀ Germany tẹ́ ẹ bá ti pe orúkọ mi wọ́n á gbé yín wá sóko tí mo wà bẹ́ẹ̀ sì nídìí àdírẹ́sì ẹ pè mí máa fún yín ládírẹ́sì máa wálé èèyàn máa ní téèyàn bá nílé ìyá yóò nílé bàbá yóò tún níbi tí wọ́n ti bí i mi ò sá Donald Trump please come all the people that they are talking they are useless nonsense only they are thief all their property in America please seize them seize everything ẹ wọ́n bú kìrìsìtẹ́nì pé wọ́n lọ fẹjọ́ sùn ṣé wọn ò pa mùsùlùmí sẹ́yìn dìde ẹ lọ fẹjọ́ sùn ni ẹni kèfèrí làwọn mùsùlùmí tán pa àbọ̀bà wo kò gbé Ọ̀jájá lọ sí Saudi ó lọ fẹjọ́ Ọ̀jájá sùn ní Saudi ni ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni máa kú á kú ẹni máa yẹ ayé ni kò sígbà tá à ní kú kẹ́ lọ kó sí dànù bó bá sì ṣẹ̀wọ̀n ni á jáde àwọn ẹni wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti jáde ìmí ti di president ìmí ti di senator ẹrù òbodò ǹjẹ́ ti gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kó yíká